أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. ومكروا مكر الله والله خير الماكرين. ومكروا مكر الله والله خير الماكرين. ومكروا مكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. kí Ọlọ́run látara gbogbo tí Ọlọ́run bá dá mo sì fi yìn fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. mo kí gbogbo wa ní gbogbo ààyè ibi tí a bá wà pé a kú dédé àsìkò tí Ọlọ́run bá ní kí fídíò mi yìí kí ó máa dé ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Ọlọ́run bá kò ní ba nǹkan kan ẹnìkọ̀ọ̀kan wa jẹ́. Pàtàkì jùlọ ní wípé ní ọjọ́ Jímọ̀ tí ó kọjá yìí mo ṣe àbápàdé àwọn fídíòs kan tí àwọn kan tí wọ́n fi ránṣẹ́ sí mi. Mo dẹ̀ tún padà bá pàdé lórí platform tí mo wà tí ń ṣe Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum. So tí fídíò yẹn tún sọ̀rọ̀ bá ìmáàmù wa ti South Ògbómọ̀ṣọ́ South wípé wọ́n rí àjọṣe tó fẹ́ wáyé tàbí tó ti ń wáyé láàrin wọn pẹ̀lú Yunusa Toliat, pé báwo ni àárín yẹn ṣe jẹ́. Kò mọ bẹ́ẹ̀ wọ́n wà níbi ìnáwó ẹni wa kan tí a lọ bá ṣe ìyàwó ní Ìbàdàn. Kí Ọlọ́run kó wọlá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kó ṣe ìyàwó ní abiyamọ, kí Ọlọ́run bá kó jẹ́ kí wọ́n jọ lura wọn pẹ́pẹ́pẹ́. Mo ń fi àsìkò yìí máa fi kí ọkọ ìyàwó wípé ó kú ìnáwó. Àwọn ìdílé ìyàwó náà a kí wọn pé wọ́n kú àfi tí ọmọ ènìyàn ṣe. Èyí tí wọ́n náwó lé lórí náà Ọlọ́run bá yọ wọlá ànábì kò ní jẹ́ kán mọ èyí tí wọ́n ná. Ẹni tó ṣe MC ó fi ọ̀bẹ tí wọ́n fi gé cake ó fi ṣe ìsúre fún ọkọ ìyàwó àti gbogbo àwọn t'Ọlọ́run ní kí wọ́n wà lórí ìjókòó pé kí Ọlọ́run bá kó má jẹ́ kí wọ́n fi abẹ́ gba ìbí fún ní gbogbo ìgbà tí Ọlọ́run bá fẹ́ ṣe gbígbàdúrà fún ní bíbí. Gbogbo àwọn tí àwọn ọmọ wọn náà tán sì ń múra tàbí tán wà nílé ọkọ Ọlọ́run kó má jẹ́ kán máa fi abẹ́ gba ìbí fún ẹnì kankan nínú wọn, kí wọ́n máa rúre kán máa sọre. Bẹ́ẹ̀ la tọrọ fún ìdílé brother Abdulhakeem Lukman pé kí Ọlọ́run bá kó wọlá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kó bá wa fi oore àti àlùbáríkà sí àjọṣe wọn pẹ̀lú Fauziya. Ọlọ́run jẹ́ kí kájọ lura wọn pẹ́pẹ́pẹ́. So wọ́n wá rí àwọn èèyàn tí wọ́n fi fídíò yẹn ránṣẹ́ sí mi níbẹ̀ náà. Ọlọ́run dẹ̀ ní kí n tún bá àwọn kan pàdé tó jẹ́ pé physically ni wọ́n rí mi tí wọ́n pè mí tí wọ́n bi mí léèrè pé ibo là ń bá ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lọ pẹ̀lú àwọn tí wọ́n ń dé kámpù yìí tàbí tí wọ́n lọ resign gẹ́gẹ́ bí football team kálẹ̀ káàkiri. Mo wá fẹ́ yànnàná kinní kan fún wa kí n jẹ́ ká lọ rí mọ̀. Ìjénìyàn kò sẹ́ni tí kò lè gbé gbogbo nǹkan tí ń bá ń ṣe. Èèyàn sì lè nígbàgbọ́ sí ẹnìkan kó jẹ́ pé ẹni tí èèyàn nígbàgbọ́ sí yẹn ọkàn èèyàn ni. Ọlọ́run bá lọ́mọ kan onítọ̀hún. Èmi personally I don't see something so serious kan tí ó múnádóko tí èèyàn lè kà kún nípa tó ṣẹlẹ̀ láàrin ìmáàmù South àti ìmáàmù Yunus Toliat lórí pé bóyá wọ́n ní wọ́n ń jà. Tẹ́ bá wo headline wo kíní yẹn lórí social media ẹ mọ̀ gbọ́ tí wọ́n sọ pé a dúpẹ́ f'Ọlọ́run o, wọ́n ti parí ìjà tó wà ní àárín wọn. Èmi ń gba ẹnu Bàbá Musa sọ̀rọ̀ wípé Imam Musa sọ̀rọ̀ wípé Imam Musa ò níjà pẹ̀lú anybody. Dípòdípò wọ́n sọ pé bóyá wọ́n ní ìjà
pẹ̀lú Yunusa Toliat, wọn ò ní ìjà pẹ̀lú rẹ̀ rárá. Yálà nínú wípé bá ló torí ọ̀rọ̀ ìlú ni àbí bákan ni, wọn ò jọ níjà. But kíní kan tí mo mọ̀ tó dá mi lójú ni pé èmi ní ẹ̀rí lórí ibi tí Yunusa tó gbé ti yẹ̀yẹ́ wọn, tó sì yẹ̀yẹ́ Buhari, Senator Buhari, tó yìí tún yẹ̀yẹ́ mọ́sálásí tí Senator Buhari kọ́, àtàwọn àfáà yòówù tán bá ní wọ́n fẹ́ kírun níbẹ̀. Mo ní ẹ ṣe máa ṣe nǹkan yín tí ẹ ò kí ń fi ìròrí sí. Brother mi, my brother, Imam Tajudeen tó ń ṣe ìmáàmù Ìbàdàn, wọ́n sọ ọ̀rọ̀ kan lórí platform tí a jọ wà. Ọ̀rọ̀ yẹn wọ̀ mí lórí gidigidi gan, tí kìí ṣe díẹ̀. Wọ́n ní àìnífura ló jẹ́ kọ́rọ̀ wa kó débi tí ó dé yìí. Torí ìtumọ̀ ni wípé gbogbo afẹ́yàn ìmáàmù kátírà tán fi yàn tán fi ń ṣe yìí, pé kìí ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa fi yàn, pé ó ní bọ́n ṣe máa ṣe. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run wá ní kí Pàkó yìí kó ṣe bó ti ṣe fẹ́ ṣe yẹn, síbẹ̀síbẹ̀ at the tail end, bàbá wa Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land tí wọ́n ti jẹ́ Ọlọ́run nípè, ó ní àṣesílẹ̀ àti àsọsílẹ̀ tán ṣe lórí ọ̀rọ̀ Yunusa níjọ́ náà. Àwọn wá bi wá lérè pé ká béèrè ní gbogbo àgbáńlá ayé pátápátá, pàtàkì jùlọ ní gbogbo ibi tí ó jẹ́ káàárọ̀ oòjíire tí wọ́n ti ń yan ìmáàmù, níbo lẹgbẹ́ tiri tán ti ń fi ọwọ́ àlàáfíà tán ti fi ń gbé ọ̀pá fún ìmáàmù látọ̀dọ̀ ọba. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wò bẹ́ẹ̀ ni wípé bóyá propaganda ni wọ́n fi bà wọ́n lórí tó ìkọjẹ́ ni wọ́n fi ṣe kíní ni, but that is exactly what really happened. The most fortunate thing fún wọn tí wọ́n fi rọ́nà lọ kíákíá jù lọ ni pé wọ́n dá lórí social media, wọ́n dẹ̀ tún dá níbi kápá irọ́. Wọ́n dá níbi kápá irọ́. Aṣíwájú wa kan ló sọ kíní kan níjọ́ kan, ó níbi tẹ́rù wọn bá wọn dé l'Ógbómọ̀ṣọ́ ni pé wọ́n mú òwú dúdú báyìí, wọ́n fi hàn yín báyìí tẹ́ fi rí, wọ́n wá pè fún pé kí lẹ rí tẹ́ bá ti lówó dúdú wọn ní rárá òwú funfun ni wọ́n sàmọ́ wò ó. Wọ́n mọ̀ jù débi pé ńgbà tójú yín bá bẹ̀rẹ̀ sí mọ́ pò yìí, ẹ má wo funfun ní ó jẹ. Ẹ̀yin náà ẹ bá torí rẹ̀ ẹ bá sọ pé funfun ni, pé bí ọ̀rọ̀ wọn bí ó ti ṣe rí nìyẹn. So àkàwé ń bẹ tó pọ̀ lórí ọ̀rọ̀ wọn láti fi show wípé bàbá wa Ìmáàmù South ò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ Yunusa, wípé bóyá àjọṣepọ̀ kan wà láàrin ara wọn, and tájọṣepọ̀ wà láàrin ara wọn, ǹjẹ́ yẹn ní nǹkan ṣe pẹ̀lú wípé Yunusa ò kí ń sọmọ nù ilé Ayélára, àbí pé Yunusa ò kí ń ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ completely, not to talk of pé ilé Ayélára, kí ni wọ́n lè ṣe sí? So tán bá sáìnì wọn, ẹ lè wá sáìnì mi náà, àbí ẹ bá mi sọ fún wọn mo wà available. Tán bá fẹ́ sáìnì mi, kán wá sáìnì mi, kán wá wò bẹ́ẹ̀ ní òtún pé Yunusa kú kó mọ̀ ṣe ìmáàmù lọ. So mentality àwọn èèyàn ló kàn jẹ́ pé kàn ti dọ̀, mentality wọn ló dọ̀. Mi ò mọ bí táwọn ronú sí nínú nǹkan tá à ń ṣe. Ṣé ok lágbájá àti mú lágbájá sọ́dọ̀, lágbájá ti wà lọ́dọ̀ wa, congratulations. Sẹ́yìn wá mí ni pé Yunusa ọmọ lóbìn yẹn lọ ni. It doesn't change anything. Yunusa is going to leave no matter the type of. Tẹ́ bá sáìnì mi lénìí, tẹ́ bá ṣetán láti sáìnì mi, tẹ́ bá sáìnì mi lénìí tí wọ́n bá ní mo ti padà sọ́dọ̀ yín o, ká tó wáyé pé ọlọ́run o tó bá kú dẹ̀dẹ̀ tí máa fi padà sọ́dọ̀ yín, kọ́lọ́run bá kó gba ẹ̀mí mi, kọ́lọ́run bá kó gba ẹ̀mí mi lọ́dọ̀ yín lọ ṣe kíni, kí n rábù sí nílẹ̀, kí n rí àbù sí. Ọlọ́run tó bá kú dẹ̀dẹ̀ tí máa sọ pé mi pẹ̀lú yín fẹ́ jọ ṣe pọ̀ lórí pé kí Yunusa ọmọ ṣe lọ, kẹ́mi mi ọbọ wọn pẹ́ padà bú mi nínú kọ́mẹ́ǹtì. Gbogbo ń tẹ́ bá sọ lórí kọ́mẹ́ǹtì yẹn, Ọlọ́run wọlé Al-Qur'ani tí mo gbé sí, gbogbo ègún tó wà ní Al-Qur'ani pátá Ọlọ́run jẹ́ kó máa jẹ́ titi yín. Gbogbo ẹni tó bá sọ dáadáa níbi fídíò yòówù tí wọ́n máa ń ṣe, gbogbo tó wà nínú àdúrà tó wà nínú bí pátápátá ni Ọlọ́run ọba yóò bá mi ṣe fún wọn. Mo wá fi àsìkò yìí mo fi sọ fún gbogbo ẹ̀yin followers mi pátápátá, lẹ́yìn tẹ́ ń tẹ̀lé mi, mo ṣe àdéhùn láàrin mi pẹ̀lú Ọlọ́run ọba mi, pẹ̀lú ọjọ́ tó ilẹ̀ tó ń fi lè jilẹ̀ tó bò mí sùn, tó ń bò mí mọ́lẹ̀ sùn. Ìmọ̀ yín yàtọ̀ sí àwọn díẹ̀ tí mo mọ̀, ọ̀pọ̀lọpọ̀ nínú yín tí mi ò mọ̀ yín, ẹ fi ọ̀rọ̀ mi yìí tí mo fẹ́ sọ fún yìí,
ẹ fi síwájú Ọlọ́run, ẹ fi mí gégùn síwájú Ọlọ́run, ẹ sì fi mí ṣàdúrà síwájú Ọlọ́run. Màá bá yín ṣe àdúrà ọlọ́jọ́ méje, màá bẹ̀rẹ̀ rẹ̀ lọ́làjọ́ Monday, pẹ̀lú ògo Ọlọ́run màá parí rẹ̀ títí jọ́ mẹ́jọ ni màá parí rẹ̀. Tí mo bá ṣe gbogbo oore tí mo bá ń wá ní ìgbésí ayé mi pátápátá, k'Ọlọ́run bá kó jẹ́ kí n rí. Tí mi ò bá ṣe gbogbo tí ń bá ń jẹ́ ibi tó wà nínú Al-Qur'ani, k'Ọlọ́run bá kó sọ̀kalẹ̀ lé mi lórí. Àdúrà yìí mo fẹ́ ṣe fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ òdodo, tẹ́ dúró ti òdodo, tẹ́ sì dúró tì mí ni mo fẹ́ ṣe fún yín. Màá fẹ́ tí tẹ́ bá ti jí láràárọ̀, bẹ̀rẹ̀ láti ìgbà tẹ́ bá ti wo fídíò yìí lọ, tó bá ti bọ́ sí pé ó bẹ̀rẹ̀ níjọ́ Monday, tẹ́ bá ti wò, tẹ́ bá ti jí láràárọ̀, ẹ máa sọ f'Ọlọ́run ọba, Ọlọ́run wọlá nǹkan tí lọ́ba ní ká ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tàbí tó ti parí rẹ̀, tó lóun ń ṣe, tó lémi náà wà nínú àdúrà yẹn, nǹkan tí ń ṣe mí nì, ẹ sọ fún Ọlọ́run ọba, pẹ̀lú ògo Ọlọ́run, Ọlọ́run bá mi gbàdúrà yín. Tí mo bá ṣe ibi tó wà ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé, k'Ọlọ́run bá kó jẹ́ kó jìnnà sí mi. Tí mi ò bá ṣe, ìyà tó wà lórígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé pátápátá, k'Ọlọ́run bá kó sọ̀kalẹ̀ lé mi lórí. Mi ò fi dànù fún yín, torí pé inú mi ń dùn fáwọn tó bá dúró láti pé ká máa ṣe dáadáa ni. Pẹ̀lú ògo Ọlọ́run ọba, gbogbo ń tẹ́ bá fi àdúrà kún fẹ́ fi mí sọ pé kẹ́ fi sọ báyìí, kẹ́ fi sọ báyìí, ẹ má fi ṣèbí sọ́mọ làkejì pé ẹ mọ̀ ń jà pẹ̀lú lágbájá kó tó di jọba yìí kó rí báyìí. Yóò rí bẹ́ẹ̀ o. ń tẹ́ bá fẹ́ kó rí yóò rí bẹ́ẹ̀ o. Ẹ fi sọ́rí dáadáa pẹ̀lú ara yín. Àmọ́ mo fi Ọlọ́run ọba búra fún yín pé pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú àránṣẹ́ Ọlọ́run ọba, ẹ ó rí gbígbà àdúrà bí tẹ́ ẹ rò kàn sí. Mo dẹ̀ fẹ́ sọ fún yín pé nǹkan sàárà rẹ̀ tẹ́ kàn need, òun náà ni kẹ́ ra bread àtomi tútù, kẹ́ fún aláìní. Ẹ ra bread, tẹ́ bá fẹ́ ra bread kó tó 2 tàbí 3, tí kìí ṣe pé yẹn kan nìkan alájẹtán fún yẹn kan. Ẹnìkan tẹ́ bá rà fún, èyí tẹ́ bá rà fún, òun náà yóò tún lè fún bí èèyàn 2 mẹ́ta tó yẹ kó lè jọ jájẹ nínú rẹ̀. Ẹ wá fi odidi báàgì pure water ẹyọ kan kẹ́ fi ẹ ra bread ńláńlá 2 tàbí 3, kẹ́ wá fi báàgì pure water odidi. Tágbára yín bá jù bẹ́ẹ̀ lọ, ẹ lè ṣe, but bread àtomi ni. Kẹ́ wá da gbogbo àníyàn yín sí lọ. Kódà tó bá wù yín, tó yẹ pé ẹ fẹ́ fi dàníyàn aburú sí mi ni, ẹ ṣe. Nǹkan tí mo mọ̀ ni pé bẹ́ẹ̀ bá ti ṣe náà ni ó ṣe máa jẹ́ fún yín. ń tẹ́ bá tọrọ Ọlọ́run pé kó jẹ́ fún yín, aburú ni ò ní báyìí mi. ṣùgbọ́n tẹ́ bá ti fi ń tọrọ aburú lẹ́sẹ̀kẹsẹ̀, ẹ má jiyàn rẹ̀. Èmi fi ń dá yín lójú pé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ mi pátápátá, Ọlọ́run wọlá Al-Qur'ani yìí, Ọlọ́run wọlá Al-Qur'ani yìí, Ọlọ́run wọlá Al-Qur'ani yìí, gbogbo àdáwọ́lé yín pátápátá Ọlọ́run bá mi ṣe fún yín, torí ẹ dúró ti òdodo. Bẹ́ẹ̀ náà ni mo ṣe ń tọrọ fún gbogbo àwọn t'Ọlọ́run ní kí nira ó bá wọn lórí ìrìn àjò yìí, torí ẹni tó kàn ló mọ̀ lórí ìrìn àjò yìí. Ọ̀pọ̀lọpọ̀ l'Ọlọ́run ló mọ ohun tójú wọn ti rí látara aya, látara ọmọ, látara iṣẹ́ wọn, látara ẹbí wọn, látara alábàágbé wọn, látara alájọṣe wọn, tó yẹ pé ìrìn àjò yìí tó yẹ pé tọrọ Yunusa tó wó dànù. So kí ni irú Shehu Musa fẹ́ ṣe pẹ̀lú eré yẹn bẹ́ẹ̀? Mo fẹ́ kí Shehu Musa kan lọ rí owó kíní kan. Mi ò preach fún wọn o, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ nínú platform wa. Wallahi ta'ala isman billahi la ilaha illa huwa. Kì í ṣe pé báyà mo preach fún wọn, kì í ṣe pé báyà mo ń ṣe àdúrà fún wọn, mo ń ṣe wáàsí fún wọn lórí pé kí wọ́n má ṣe. Bóyá ẹ káwọn náà kan fojú wọlé. Àwọn eléwo ni Yunusa farahàn nílùú Ògbómọ̀ṣọ́ tán jẹ́ àwọn tó ní láárí táyé mọ̀ wọ́n mọ́ nísìn. Wọn ò mọ̀ wọ́n mọ ẹ̀sìn mọ́, wọn ò mọ̀ wọ́n mọ agbára tí wọ́n ní. Ariwo nìyẹn kù tọ́kàn kù. Ẹ wá wo tàwọn tó wá jẹ́ pé nationally tán ni wọ́n kóra wọn jọ láwọn ọlọ́lá tán pẹ̀lú àwọn ọlọ́lá tán lágbára tán ṣe gbogbo rẹ̀. Eléwo ni yẹ̀yẹ́ ò ti máa bá wọn online. Èmi ní ti kìí ṣe pé mo ń bẹ̀rù ẹgbẹ́ mọ̀ pé kíní kan mo mọ̀ pé ẹ lọ rí mọ̀ confidently pé mi ò kí ń bẹ̀rù èèyàn láti pé ẹ kò fẹ́ dárúkọ. No. Speculation school lọ́wọ́ rẹ̀. Kódà kó lè bá kẹ́ lè bá a mọ̀. Èmi personally mo ní ọ̀rọ̀ tí mo sọ sí Alhaji Monsuru. 1 hour 10 minutes ni. Tẹ́ bá lè ní sùúrù gbígbọ́ rẹ̀, màá gbé sí lódìdí ní audio video tàbí kí n kọ́ tẹ́lẹ̀ méjì. Kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ mi Alhaji Monsuru. Tí mo fi kìí ṣe pé mo fi ń bẹ̀bẹ̀, tí mo fi ń fún Alhaji Monsuru nímọ̀ràn lórí nǹkan tí ń lọ nílùú kẹ́lẹ́ bá mọ irú àlàáfíà tá a wá kálẹ̀ káàkiri. Tó kò dìgbà tán máa ṣe sign on fee fáwọn èèyàn pé lágbájá sign kó wá wọlé ká sign ẹ̀ ká wọlé. Gbogbo ẹ̀yin bloggers wa pátápátá mo fẹ́ kẹ́ tẹ́tílẹ̀ kẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn báyìí tí àwọn bá gbé sí lẹ́yìn fídíò eléyìí.
6 hours lẹ́yìn fídíò yìí ẹ rí fídíò ibi tẹ́ bá ti lè wo fídíò yìí after 6 hours ẹ máa retí rẹ̀ ẹ ó rí fídíò tí mò ń sọ tí mo fi bá Alhaji Monsuru sọ̀rọ̀ 1 hour 10 minutes ni pẹ̀lú àwọn scenario nǹkankan tí ó wà ń bẹ ẹ máa bá 1 hour almost kásá pé 1 hour 15 minutes or 20 minutes ilé ẹ̀fì bá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yìí so kí ni nǹkan tí mo tẹ́ láti sọ fún yín pé gbogbo ìrìn àjò tẹ́ẹ̀dá lè rìn láyé yìí láti fi wá àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́ ni mo wá mo rí aburú tó fẹ́ ṣe ìlú Ògbómọ̀ṣọ́ ni mo jáde ni mo sọ fún Ògbómọ̀ṣọ́ fún lọ́dọ̀ àwọn tó jẹ́ níbi ẹ̀yin tẹ́ ìsọmọ Ògbómọ̀ṣọ́ ẹ gbé lórí kankan torí pé ń wá ṣubú ìlú Ògbómọ̀ṣọ́ ẹ wá wo bí tọ́rọ̀ yín wá ń já sí ẹ jẹ́ kí n mú example kan wá fún yín tí ò bá yé yín nígbà tá à ń sọ fún ẹ pé kán má fara nu Yunusa tán láwọn fara nu Yunusa Ọlọ́run bá kọ́ fọ̀run kẹ́ Kàmọ́rù àfà Kàmọ́rù àná Saidi ibi lára bẹ́ẹ̀ náà sọ pé ẹ mọ̀ ṣe wọ́n sáwà sáàfin Ògbómọ̀ṣọ́ wọ́n jáde wọ́n bẹ̀rẹ̀ sí mọ́ sọ fatafata at the end of the day ńkọ́ ẹ̀wọ̀n tó take láti pé kẹ́jọ́ pé ẹ̀dá ni ó gbé òkú ọmọ rẹ̀ síwájú tí ọmọ kírun sí lára ẹ̀wọ̀n ọ̀nà tọ́mọ yẹn fi lọ ẹni tí ń ṣèyàwó Saidi Shittu ẹ̀wọ̀ Saidi Shittu lẹ́nu ìgbà tó tóun náà dé tó lóun fẹ́ dá sọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ nígbà náà ẹ̀wọ̀n tó dé ẹ̀wọ̀ ọ̀rọ̀ burúkú tí Saidi Shittu tó ń sọ sí kábíyèsí ẹ̀wọ̀ ọ̀rọ̀ burúkú àwọn kìíní ẹmọ ibi tí wọn tí mọ kankan ibi tí Ọlọ́run bá ṣetán láti fẹ́ mú wọn tí ó sì fi gbogbo ara mú wọn ẹ̀wọ̀ ọ̀rọ̀ tí Saidi Shittu ti ń sọ sí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ẹ̀wọ̀ ọ̀rọ̀ burúkú tí Saidi Shittu ti sọ sí Sheikh Adam ẹ̀wọ̀ ọ̀rọ̀ burúkú tí Saidi Shittu tó ti sọ sí Sheikh Habibullah tó ti tàtí bẹ̀ tó ti fi là táwọn olówó kan fún lówó láti lọ́ọ́rẹ́ mọ́ bú wọn lọ́ọ́rẹ́ mọ́ yẹyẹ wọn tẹ́ra mọ́tò fúnra lẹ̀ fúnra gbóra lé fún sí gbogbo ẹ̀tọ́ ẹgbẹ́ kó fi máa ṣe gbogbo ìkálẹ̀ káàkiri the big question I now ask níbí òun náà ni pé kí ni nǹkan tó pa wọ́n pọ̀ pẹ̀lú ti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tó fi dé tó fi wá bú Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ẹ wá jẹ́ ká bi wọ́n léèrè àwọn ẹlòmíì ò sọ tó tó bẹ́ẹ̀ ń táwọn ń sọ sáwọn ẹnìkan àwọn ẹlòmíì ò sọ tó tó bẹ́ẹ̀ tán fi ń lọ rí fọlọ́pàá gbé wọn tán fi ń lọ rí tì wọ́n lé tán sọ pé àwọn pè wọ́n lẹ́jọ́ kí láàrísálà ṣe fún yín kí láàrísálà ṣe fún yín tó fi gbẹ́ lọ rí wọn nígbà tó yẹ pé òun gan náà fúnra rẹ̀ like I used to tell most of these content creators wípé wọ́n kàn feel wípé tí wọ́n bá ti dé kán mọ́ fọlọ́pàá fún kán mọ́ fi halẹ̀ mọ́ gbogbo yín kán mọ́ gbé yín kálẹ̀ káàkiri nígbà táwọn mọ̀ nǹkan kan láwọn mọ̀ nǹkan kan gbà náà but the law have said it even they themselves the police they have advised us in a lot of times wípé ẹ̀yin lẹ gbà fọlọ́pàá tó wà arrest yín tó wọ́n gbọ́dọ̀ fi ìwé tán fi rán níṣẹ́ láti wá fi gbé yín kán gbọ́dọ̀ fi hàn yín tó wá pé láti kóòtù ní ta ló mẹ́jọ yín lọ sí kóòtù kí ló wárántì lọ sí kóòtù yẹn lọ́ọ̀yà tó lọ sí kóòtù yẹn níbo ló ti lọ sọ ti kọ́kọ́ kọ̀wé sí yín ni defamatory ìjọ kọ̀ọ̀kan ṣe ni pé yóò advice yín lágbájá wo bú mi mo fẹ́ nígbà báyìí sí gbà báyìí ẹ̀wọ̀n tó sọ̀rọ̀ nípa bàbá yín tó sọ̀rọ̀ nípa Dangote náà ẹ wo ṣe condemn Dangote tó ẹ wo iye tí Dangote lọ́ọ̀rẹ́ bíi lórí rẹ̀ pé kó san fún un nígbà tó pẹ́ kúkú ní kan ẹ̀ ní kan kankan tí ń lọ nílùú ẹ̀ka kún at the end of the day the same thing tí Dangote wí ni pé studio tó lọ tó ti fi bú mi tó ní mo ṣe nǹkan báyìí pé kọ́ lọ́ọ̀rẹ́ sọ lọ́ọ̀yà kọ̀wé sí ni and they give him ultimatum pé láàrin bàbá yìí sí bàbá yìí ní kọ́ lọ́ọ̀rẹ́ ṣe ó dẹ̀ bọ́ sí studio ó dẹ̀ lọ́ọ̀rẹ́ ṣe ń tẹ́ ní kó ṣe ó dẹ̀ kọ apology rẹ̀ ó dẹ̀ ṣe gbogbo and it went tí wọ́n bá ní kó ṣe tí ọba ṣe nìkan ló fi di pé mo bẹ́ẹ̀ lórúkọ ọjọ́ òmí ni pé kò sanwó it's all about ìrìn àjò rẹ tó rìn ayé ti gbọ́ ọ̀rọ̀ rẹ débi báyìí bó ló ṣe tó fi sọ̀rọ̀ rẹ tó fi débi tó bọ́ọ̀rọ̀ rẹ dípé ń tọ́ sọ yẹn òpùrọ́ ni ẹ́ láti padà sọ ẹ́ dòpùrọ́ wípé ń tọ́ sọ ọ̀fẹ́ nu lọlẹ̀ o ti sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ tó tún bẹ́bẹ̀ tí ó tún kọjá bẹ́ẹ̀ that is what it's all about go and read the law kò tí ì kan ọlọ́pàá in tó fi kan ọlọ́pàá ni pé by the time tí wọ́n bá sọ fún ẹ tó o bá ṣe tí lọ́ọ̀yà yẹn bá tún fún ẹ ní another notice tó bá kọ tí o bá ṣe yóò sì ti sọ fún ẹ pé tó bá lè dìgbà báyìí táwọn bá fi lè rí ẹ o a ó pè ẹ lẹ́jọ́ iye báyìí ìgbà náà ní ọ̀rọ̀ owó wà ń bẹ a ó pè ẹ lẹ́jọ́ iye báyìí tí wọ́n bá wá dé court tí wọ́n bá wá pé court tí wọ́n bá wá ti wá rí ẹ ibẹ̀ torí wọ́n ti fẹ́ mú ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ instead wọ́n bá sọ pé bóyá tó bá ní lọ́ọ̀yà abẹ́ níbo nígbà tí ọ̀gá náà tẹ lọ sí court ni wọ́n lè sọ pé ẹ jẹ́ ká sọ dìgbà báyìí ẹ tí lọ́ọ̀yà rẹ̀ bá lọ́hùn ó wà very hard kan tó sọ pé wọ́n lọ rí fọlọ́pàá gbé nílé lawyer gbọ́dọ̀ defend it that's what it's all about lawyer ní ẹsẹ̀ gba ẹ sọ̀rọ̀ yẹn but tó o bá lọ́ọ́ ní lawyer ní court the only thing tí wọ́n kàn ṣe nígbà náà ni pé wọ́n sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ní lawyer wọn mọ̀ sí pé àwọn request fún bench warrant ìpè kan mú ẹ pé ó wá sí court tó bá fẹ́ ṣe ẹni tó bá fẹ́ ṣe ọlọ́ṣẹ́ bí irú ìtàn ti ṣe fẹ́mi rí èyí tí wọ́n ṣe ni pé wọ́n lè wá mú ẹ níjọ́ Wednesday kán mọ̀ pé ẹni tó lẹ́jọ́ tí ìwà ń jọ Thursday tó bá mú ẹ Wednesday ẹ̀tọ́ wọn sọ ẹ lẹ́ ń jọ Thursday
tàbí kan gbé ẹ lọ sí court tí wọ́n bá ilé sọ ẹ lẹ́njọ́ Thursday kò sí tí ń pé kọ́ mọ́ lọ court ńjọ́ Wednesday àfìdí tó bá yẹ pé investigation bá sì wà wọ́n release ẹni fẹ́nìkan on bail tó lọ́pọ̀ gbọ́dọ̀ detain rẹ for more than 24 hours up to 48 hours kódà bó bá tiẹ̀ jẹ́ pé bóyá o gbẹ̀yàn lówó ni o ṣe kíní kan ní nǹkan kan tó yẹ pé wọ́n lérò pé lè sálọ nǹkan kan wọ́n yàwó ẹni tó lè dúró fún ẹni tí wọ́n bá wá rẹ́ni tó lè dúró fún ẹnìkan lọ́yà kó pé we have agreed for somebody to come and bail you either your lawyer or anything tí wọ́n lò bá máa meet criteria nǹkan tó fi ní tó fi fẹ́ gba bẹ́ẹ̀lì rẹ̀ you can stay more longer wọ́n sì lè dọ́gbọ́n fún ẹ kán mú ẹ níjọ́ Friday tó bá mú ẹ níjọ́ Friday wọ́n ti pè jọ Saturday is not a working day so Saturday wọ́n sọ pé kò sí court Sunday kò sí court Monday tán bá sọ pé àwọn fẹ́ lọ sí court wọ́n lè sọ pé nígbà náà làwọn fẹ́ mọ compile paper rẹ̀ jọ kán sọ di Tuesday fún ẹ torí pé láti lè fi extend ìyàtọ̀ fẹ́ fi jẹ́ but tó bá tún wá ní lọ́ọ̀yà tó tún lè defend ẹ̀ ó tún lè bá wọn púpọ̀ ẹ̀ lè mú ìyànjọ Friday kẹwàá jẹ́ pé jọ Tuesday lẹ́ tó mú wá sí court so gbogbo eléyìí by the grace of God tọ́lọ́ bá ní kí àwọn set up àwọn nǹkan tá à ń set pẹ̀lú àwọn tó ń fẹ́ kún wa lọ́wọ́ lórí àwọn nǹkan tá a fẹ́ ṣe láti pé ká fi expound the channel wa nǹkan kan torí we are trying to have a very wonderful studio tó yẹ pé àwọn olóṣèlú a lè máa interview wọn àwọn òṣìṣẹ́ ìjọba a lè máa interview wọn bọ́rọ̀ bá ti ṣe ń lọ a ó máa gbáwọn èèyàn wá sórí stage tá a máa interview wọn tá a tún mọ̀ pé ìwọ àti òfin you and the law tó fi mọ̀ pé àtàwọn máa ṣe báyìí wọn rẹ́ mi jẹ tá a máa ṣe báyìí wọn ṣe which you will have to know we know it nígbà tá a fi ṣe tí wàá bá kan òwò níwò wípé what is really going on so ká dẹ̀rẹ́ àlẹ́ fún wọn láti pé kan bí wàá lọ kí ni pé because we want to have an evidence wípé ẹ̀rẹ́ wa jẹ bírú tèmi ní ìsìn mo ní lọ́wọ́ gbogbo ìgbà tó fi gbé mi ní ìsìn an evidence for me to show that these people are dictators nǹkan tá kàn fẹ́ ni pé nǹkan táwọn bá ń fẹ́ ni wọ́n fẹ́ wọ́n sì fẹ́ wọ́n fi ń rúfin ni that is what it takes nígbà tí olúwa rẹ̀ fẹ́ fagbára gbàjọba tó fi di pé wà lórí dìtínì rẹ̀ fi ṣe tó kò lè wáyé bẹ́ẹ̀ ń ló bí ti rìsálà tó bá jẹ́ pé weekend náà mú fine and go by now mi ò mọ̀ I don't know anything much about it ó yẹ kán lè ti release it. I'm talking of àwọn tí wọ́n ń wò pé wọ́n ń bú àwọn tí wọ́n ń torí pé wọ́n ń bú wọn tán fi ń fọlọ́pàá gbéyàn torí pé èébú yẹn dùn wọ́n àmẹ́yìn lè bú àwọn èèyàn ẹ̀yin wá fi pé èbútẹ́yìn ń bú àwọn èèyàn yẹn kò ní dùn wọ́n ẹ̀yin wá fi pé èbútẹ́yìn ń bú àwọn èèyàn yẹn kò ní dùn wọ́n títí yín ló wá dùn yín lẹ́fi wá torí ẹ̀ lè mọ́ fọlọ́pàá mọ́ fi mú yàn Ọlọ́run bá mọ̀ kú sùúrù o Ọlọ́run bá kú sùúrù that is exactly with what we are saying nígbà tá à ń sọ pé arákùnrin yìí ó ń rí ọba wa fín ègún sì ń bẹ lára rẹ̀ gbogbo ẹni tó bá ti súnmọ́ láti pé òun fẹ́ mọ́ ṣe nǹkan pẹ̀lú wọn yóò padà kan àbùkù ni wọ́n ní rárá ni wọ́n gbé lọ sọ́dọ̀ ọba Ọ̀yọ́ àwọn ìmáàmù gbogbo ilẹ̀ Yorùbá ni kò sí ìmáàmù tó tó kò sí ìmáàmù tó ṣe kínní ó sì ti sọ pé gbogbo ẹni tí ò bá ti kírun náà wọ̀ náà ní bí òun ti ṣe bóun ṣe pírẹsẹ́ǹtì rẹ̀ lójú wọn ló ti fi hàn ọba náà pé ọba òun ò tọ́ ẹni tóun lè ṣàpọ́nlé fún lórí ìjókòó bí tó jókòó sí náà ló ti ń bá ọ sọ̀rọ̀ ọba tí sọ̀rọ̀ ló ti ń wú gàgàgà lórí ṣe kíni wà mo káwọ́ lórí mu ní ewu nǹkan tí ọ̀wá dé lórí sọ̀rọ̀ ara rẹ̀ dà látara igi ogun torí igi ogun ló lọ rí gbé kíní ẹ̀ ló lọ rí gbé rọ́ọ̀lù wọn igi ogun ló lọ rí gbé rọ́ọ̀lù wọn náà at the end of the day igi ogun ọ̀hún ganan táwọn wò pé ó wà decent ó wà kíní kan ó wà èmi ọ̀tẹ̀ rí pé ó decent náà láti ìgbà tí mo ti rí nǹkan tó ṣe fún Basọ̀run of Ògbómọ̀ṣọ́ land torí pé wọ́n ń bẹ nínú àwọn tó jẹ́ ká yé ọmọ wọ́n ń bẹ nínú ìgbà wọn nìkan ni wọ́n ń bẹ nínú àwọn tó jẹ́ ká yé ìmọ̀ kí ló padà fi san fún Balógun àti ìlú rẹ̀ ìlú wọn náà ló ti wá ló ti ń bú wọn gbogbo ẹni tí ọba ṣe ti Yunusa tí ọba tó sì mọ̀ pé òun ṣe ti Yunusa tó ṣe gbogbo kíní yẹn so what are we saying kí nìkan tán lé kiri tán fi ń bá a lọ sí nǹkan tó yẹ pé tó bá délẹ̀ tán fúnra ara wọn àti láwọn fídíò yẹn tó yẹ pé a lè mọ sọ pé àwọn ẹlẹ́rìí wa ní igi ogun jẹ́ kan nínú àwọn ẹlẹ́rìí wa pé Yunusa sọ pé òun ló ń kọ́ ibi tó wà yìí ẹ bá wa bí léèrè pé níbo ló gbé ti rówó tó fi kọ́ èèlò ní sálárì rẹ̀ nígbà tó wà ní civil defence èèlò ní sálárì rẹ̀ nígbà tó di imam láàrin ìgbà náà sí ẹgbàá náà ẹ lọ rí mú àwọn àkáǹtì wa ẹ lọ rí mọ wo àwọn ta ni wọ́n fún ní donation tán bá fún donation tẹ́ ẹ bá sí pé àwọn aráàlú náà fún donation tó sí a jẹ́ pé ọ̀rọ̀ tí ń sọ pé a wà lórí gunpowder ó dá lójú nù pé láwọn tán fún lówó láti pé wọ́n fẹ́ dá wàhálà alẹ́ nílùú ibi tí mo kà kún nìyẹn wọ́n wá ń recruit àwọn èèyàn mọ́ra wọn recruitment ẹni tí wọ́n ṣe káàkiri pẹ̀lú ètò ẹ̀sùn pé tán bá ti lọ síbi kan bí irú òde tẹ́lẹ̀ tí wọ́n lọ pẹ̀lú Ìmámù South yẹn wọn ò pè wọ́n síbẹ̀
but nígbà wọ́n ti lè fura pé àwọn tó lè tako wọ́n ṣe wà ń bẹ̀ wọ́n ṣe gbọ́ pé wọn ò sí nílé wọn ò sí nítòsí, the next thing tó ń ṣe ni pé wọ́n kàn kóra wọn lọ́wọ́ rìn ni, àtẹnitọ́rọ̀ kan àtẹnitọ́ ọmọ nǹkan kan àwọn tó yẹ pé tẹ́lẹ̀ gan tẹ bá pè wọ́n pé wọ́n fẹ́ ṣe nǹkan ládùúgbò gan wọn ò lè yọ̀dí, gbogbo náà wá dẹni tó wá ṣe wúrúrúrúrúrú wọ́n wá lọ sọ́hùn wọ́n wá ń sáré kán yà wọ́n ní fọ́tò wọ́n wá ń sáré kán yà wọ́n ní fọ́tò. Ẹ jẹ́ kí n sọ àṣírí fọ́tò tó ń yà yẹn fún yín, mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa. Wọ́n ń yà wọ́n fọ́tò yẹn wọ́n ń kó wọn mọ́ra ni láti fẹ́ fi blackmail institution tó produce Yunusa which is Ṣọ̀ún, ọ́fíìsì Ṣọ̀ún. Ṣọ̀ún ni ọba gbo, Ṣọ̀ún ló jẹ́ nìkan tí kò láàánú àbí pé kì í gbẹ̀bẹ̀, alágídí ni, ó ti lè bínú jù, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ yẹn ti lè bínú jù, kì í fẹ́ báyọ̀ ṣe, kò lẹ́mìí ìdáríjìn. Ẹ wo àáfàá yìí ti wà pẹ̀lú wa, àáfàá yìí ti wà pẹ̀lú àwọn ọmọ inú ilé náà ti sọ pé àwọn ò ṣe mọ́, àwọn Taofik náà ti sọ pé òun náà ti wà lọ́dọ̀ àwọn, àbí ṣe tẹ́ fẹ́ kọ́ ní tẹ́ ń fẹ́ kọ́ yùn ni. Ok, mo ti declare èmi náà ti wà lọ́dọ̀ yín, ẹ lọ́ọ́ rí gbé káàkiri ayé, lọ́ba níka ti wà ní ìsìn o pẹ̀lú Yunusa Tọ́líàtù o, òun náà ti wà lọ́dọ̀ wọn ní ìsìn o. Ìtọ́ka wà ń bẹ ní ìsìn ni pé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ lókù tó lóhùn ọ̀gbá o, alágídí ni bàbá yun, ìyìn tí wọ́n ń wá kiri nìyẹn. Ìyìn tí wọ́n fi ba orúkọ institution yẹn jẹ́ ìní wọ́n wá kiri. So ní gbogbo ẹ̀yin tẹ́ ń lọ sóde tẹ́ mọ̀ sáré pé kẹgbẹ́ àwọn ni wọ́n mọ̀ sáré àti ya fọ́tò pẹ̀lú yìí torí wọ́n wá nǹkan tẹ́ fẹ́, wọ́n ń wá evidences tí ó lè wúlò ń court. Àwọn gan ti fẹnu ara wọn sọ pé àwọn ohun tó bá tọrọ bá débi ọ̀rọ̀ àwọn ò ní báwọn sì lè defend ara wọn. Iyì rẹ̀ ni pé káwọn ọmọ postpone gbogbo bí lọ́ọ̀yà bá ṣe mọ̀ bó bá ṣe fẹ́ mọ̀ ṣe kọ́ mọ̀ ṣe láti pé kọ́ mọ̀ ṣe. Àwọn ò sì ní gbé yín lọ sí kóòtù kí wọ́n bá sọ pé fẹ́ kì bọ̀nù àwọn àádọ́ àwọn cases tá a fi lè gbé yín lọ sí kóòtù already, but we will not do it. Àwọn tó yẹ pé àwọn ò lè fowó wọn ṣẹjọ́ wọ́n sì ń rìn ní bèbè ẹjọ́. Kí ni nǹkan tá à ń sọ yìí, wọ́n láwọn ò kówó jọ torí pé káwọn ṣẹjọ́, ẹ sì rìn ní bèbè ẹjọ́, ẹ wá ń bẹ ẹni tí ẹ sọ̀rọ̀ burúkú sí. Ọ̀rọ̀ tọmọkùnrin yìí sọ sí Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land ó worst tí ẹ ṣe díẹ̀, kò fẹ́ẹ̀ tó 10% ọ̀rọ̀ tí èmi sọ lórí ọ́díò tí wọ́n fi gbé mi, kò tó 10% tó ti sọ kámọ́ tí sọ tàwọn ọmọ wọn yòókù. Ẹ lọ sórí Facebook ẹ lọ rí wòran, ẹ lọ rí wo àwọn ìgbà tó dípà bẹ̀rẹ̀ sí mọ́ fáìlì àti pé wọn ò kí ń sọ ọmọ Ògbómọ̀ṣọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni wọn àwọlá iṣẹ́ téèyàn máa ṣe fúnru wọn wà, àmọ́ fi Ọlọ́run bá búra fún yín pé a ó ṣe àwọn gangan ò ní jèrè ara wọn débi pé ẹbí wọn àbára wọn jàǹfààní wọn torí pé wọ́n ń wá ìṣubú fún ìlú Ògbómọ̀ṣọ́ ni, wọ́n sì ń wá ìbà lórúkọ jẹ́ fún Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land tí kò lè ever happen. Gbogbo ẹ̀yin tẹ́ ń blackmail tẹ́ rúkẹ́ mọ́ blackmail mi kálẹ̀ káàkiri ó ń bú Ṣọ̀ún ni kò sí ti Ṣọ̀ún ni wọ́n fẹ́ ṣe kíní kan, you are just wasting your bloody fucking time. I will be the last man standing under duress ni màá fi sọ pé mi ò ṣe ti Ṣọ̀ún mọ́. Ẹ̀gbọ́n mi, I will be the last man standing under duress. Bóyá ojú ogun la wá wà, wọ́n wá ti pa gbogbo àwọn tó fẹ́ pa, wọ́n wá ti kó, tó wá sí nǹkankan, ó wá pè mí nìkan, ìnira yẹn wá débi ìnira. Ọlọ́run wá fún mi lọ́pọlọ pé tó bá wà láyé ló lè gbìjà àwọn èèyàn rẹ tó kú ni màá fi sọ pé dáa náà mo ti ṣe tán, mo ti gbọ́ ti yín, àmọ́ kò ní dénú mi, mo fẹ́ kẹ́ fún mi lálàáfíà ni kí n pa yín lọ́ba dànù kí n lè bá sọ pé kí màá gbàgbára mi padà, màá jà fáwọn èèyàn mi tẹ́ ẹ pa. So under duress nìkan, lẹ́yìn ìgbà tẹ́ bá pa àwọn ọmọ ogun mi tán tó wá pè mí nìkan, so under duress pé àwọn èèyàn mi ni wọ́n kú sí wọ́n sì wá lọ sí mi inú sí náà wá lọ máa wá sọ pé mo gbà fún yín, mo bá gbà fún yín wà láìtàlá ìṣubú yín ni mo wá. So don't try it, don't ever think of it. The only thing tó fi lè mìíràn pẹ̀lú ìta fi lè ṣe ni pé tẹ́ bá ti gbẹ́tọ̀ ẹlẹ́tọ̀ fa eléyìí ṣe nǹkan wa, àwọn oníǹkan ni tá a sì rí pé ẹ gbé lé wọn lọ́wọ́ ní ti tòótọ́, ẹ mọ̀ dán wò wípé ẹ gbé kalẹ̀ kẹsọ pé tó pé plan ẹ fẹ́ ṣe nǹkan lẹ́yìn ni wà láìtàlá ẹ̀ wọ́n yà mọ́ ṣayé lẹ́yìn yín ni rẹ́pọ̀ oògùn lẹ bá fẹ́ sà. wọ́n sọ̀rọ̀ kan pẹ̀lú bàbá mi this morning, wonderful talks. Bàbá mi sọ pé orí wa kò lórí tán sáàlé lórí, ẹlẹ́dàá òye ṣẹlẹ́dàá tí máa ń sáàlé yàn, ẹlẹ́dàá tí wàá máa ń gbáyàn lẹ́ni, ẹni tá a bá ní kó dáa fún yóò dáa fún, ẹni tá a bá ní kó máa bàjẹ́ fún yóò máa bàjẹ́ fún lọ ni, kódà kó jẹ́ pé nínú ọkàn la fi ń ṣe. Kíní kan tí mo kàn fẹ́ sọ fún yín ni pé ẹ mọ̀ òrùn tọmọ làkejì yín ní láburú. Alhamdulillah, it's a very wonderful lesson tá a kọ́ pẹ̀lú yín, tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni ibo ni irú àwa yóò bá wà nísìn.
níbo la ò bá wà pẹ̀lú agbára yín, pẹ̀lú owó yín, pẹ̀lú gbogbo nǹkan tẹ̀ ń ṣe, níbo la bá wà. So Imam Saud, we just advising you wípé bẹ́ẹ̀ tọkàn yín bá ń ṣe ròyìn pé fẹ́ ṣe àkókò mọ́ ṣe pẹ̀lú wọn o. Àmọ́ ẹ lọ rí mọ̀ wípé ajá yín ò lè sọ lé méjì o, ọ̀kan lẹ́ta kù sí lọ́rùn. Ẹ mọ́ sì jẹ́ ká fi ọ̀rọ̀ tí yín fi kọ́ ọ̀rọ̀ òun pè tù pẹ̀lú ti sọ òun pè tù ń dá sọ̀rọ̀ tí ọkàn ni o. Torí tí kì í bá ṣe pọ̀rọ̀ Yunusa tó délẹ̀, mo sọ sínú pláfọ́ọ̀mù wa pé tí kì í bá ṣe pọ̀rọ̀ Yunusa tó délẹ̀, níbo làwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ gbé ti ráyè pé wọ́n fẹ́ ṣí mọ́sálásí jímọ̀ tí wọ́n fi wá ń pe kìrìsìtẹ́nì, kì í ṣe pé torí pọ́jọba tí wọ́n fi wá ń pe kìrìsìtẹ́nì. Ọba wọn ò ní débẹ̀, yóò yà wá nínú àwọn ọ̀sọ̀ǹdè tó jẹ́ àwọn olóyè rẹ̀ tó jẹ́ mùsùlùmí ní ọ̀ràn lọ. Tó ń pè ọba wa sọ pé ká sọ fún yín báyìí o pé àwa náà wà pẹ̀lú yín o, ẹ máa jókòó àlàáfíà pẹ̀lú ara yín, ẹ máa ṣe kinní kan, tóun náà wà á máyà Kùránì wá láti pé kó fi support nǹkan tí ń ṣe. But tí sìn gbogbo wọn náà wọ́n fẹ́ sojú ara wọn, gbogbo àwọn kìrìsìtẹ́nì, gbogbo mọ́sálásí jímọ̀ tán sí kálẹ̀ káàkiri ní ìsàwọn kìrìsìtẹ́nì yẹn náà bá wọn ṣe mọ́sálásí jímọ̀ kiri. Àwọn kìrìsìtẹ́nì yẹn ni wọ́n ń bá wọn ṣí mọ́sálásí kálẹ̀ káàkiri. Àléyàn àwọn sign on fi ṣáàjẹ́ ká mọ̀ sign. Ẹ wá sign mi kí n lọ rí ṣe bí Kai Hazard fún yín. Màá ṣe bí Kai Hazard fún yín ni. Last minute, the last second of the match, ní ẹ gbọ́ book ṣàyè nínú nẹ́ẹ̀tì yín. Ẹ wá káwọ́ sórí báyìí ká mọ̀ ṣe ìpè ní tí kò ní ràn mí mọ́. The deed has been done, what has been done cannot be done again. Àyìn tẹ́ ẹ mọ wo bọ́ọ̀lù ẹ lè mọ tí mo sọ. Kódà Yunusa gan tó mọ dùnú ọ̀rọ̀ tí mo sọ yìí. Torí mo gbọ́ wípé wọ́n lásẹ̀ náà lòun náà bíi tèmi náà. Mo gbọ́ wípé ni wọ́n ní o wípé Arsenal lòun náà. Òun náà tó dùnú wípé ẹ wo nǹkan tí lọ́ba níkà sọ. Kai Hazard last second báyìí gbàá. Àwọn náà sọ pé kò wúlò mọ́, dẹ̀ lọ gbígbà ó dẹ̀ sọ fọ́ sínú àwọn irú rẹ̀ ni màá ṣe fún yín. I'm telling you. So I must be honest to you. Gbogbo nǹkan tẹ́ ń ṣe bíi playing mind game tẹ́ ń bá, you are playing a mind game. I'm telling you that you are playing with somebody. I'm a don on my own self. So gbogbo tẹ́ bá lè fẹ́ so máa neutralize ẹ̀. Ẹ̀yin náà kẹ́ ti mọ̀ pé mo àdúrà àwọn plans tẹ́ ti mọ̀ ṣe tẹ́lẹ̀ tí mo mọ̀ neutralize ẹ̀. I will keep neutralizing it, but anything that has to do with the land, with the stool, with the person on the stool, and the right of the people, oh my God, forget it. I'm ready to do and undo. Legally, by law, to protect it. And I will never stop letting people know that I'm ready to defend the truth and nothing but the truth. So nídìí èyí tí ẹ bá wò kí má bá wulẹ̀ gbàgbé ẹgbà tí di ogun tó gbé Yunusa lọ tán lónìí ní ìmáàmù gbogbo àgbáyé kíní kankan ó dé wọ́n kóra wọn mọ́ra wọn ṣe kíní òun náà I'm sorry to say wọ́n advice ọba wọn ni wọ́n ṣe kíní ni ọba náà sì bẹ̀rẹ̀ sí máa ṣe àwọn ìgbésẹ̀ mútó ọ̀rọ̀ tó sọ tó fi ń kọ̀ndẹ́mù ọba Olúbàdàn. Ẹ wo adúrú ọ̀rọ̀ tí kíní sọ, kí ló fi yàtọ̀ sí Yunusa? Ẹ wo bó ṣe bú Olúbàdàn. Ẹ wo bí igi ogun ṣe sọ̀rọ̀ burúkú sí Olúbàdàn. Ẹ wo bó ṣe sọ̀rọ̀ sí stool yẹn. Yóò wá dọ̀la ní ìsẹ̀wá sọ pé wá jókòó àlàáfíà ní ìsìnlẹ̀ tí wàá gbọ́ pé wọ́n fẹ́ yàn àwọn lọ́balọ́ba bíi 2-3 kan kún ti tọ̀yọ́. Èyí tí ó mú tágbára Ọ̀yọ́ tí ó fi dínkù. Adé wọn gbadé wọn, ilẹ̀ wọn gbà nǹkan wọn, gbogbo tẹ́ ń fi sí kẹ̀kẹ́ tẹ́ fi tó nǹkan ó ti dọ́wọ́ rẹ̀ ní ìsẹ̀ ní rí mọ́. Gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ ìlúkù tí wọ́n mọ use against yín náà. Gbogbo ọ̀rọ̀ tẹ́ bá sọ ní wọ́n fi mọ use against yín. Ẹ sáfẹ́ du nǹkan by all means because of the peanuts, no matter the amount of millions yóò tán bá fún yẹn is peanuts. Torí by time tẹ́ bá dákẹ́ kò ṣe nǹkan kan nínú ìgbésí ayé yín, kò lè change anything. Ṣé kẹ́ jẹ́ kẹ́ yó kẹ́ bóbin sùn kẹ́ dìde àbí wo obìnrin náà ká gorí rẹ̀ ká sọ̀kalẹ̀ adùn tó wà ń bẹ náà nìyẹn àbí ó parí. O ò lè dásọ mẹ́fà kọ́ wọ mẹ́sẹ̀fà kọ́ wà lọ́rùn rẹ̀ kó sì fi sùn lẹ́ẹ̀kan náà. O ò lè ní owó kọ́ raṣọ gidi oríṣi 7 kọ́ wá fẹ́ ṣènáwó torí kíkan lè bá mọ̀ pé o ní láárí kọ́ wá wọ 7 papọ̀. Shame on you, it's not possible. So kí wá là ń pe ayé òun kí ni bíntín. Gbogbo nìkan bẹ́ẹ̀ dájọ́ mọ́ ṣiṣẹ́ níta wà lẹ́kọ̀ọ́ wọ́n náà ṣe business mọ́ pé bíntín láyé. Because of what? Torí kí ló fẹ́ mọ́ dalẹ̀. Gbogbo ilẹ̀ tí wọ́n ń dà ẹ́ nìsín náà ṣe ti Yunusa nìsín ẹ wò nìsín wọ́n ti lọ rí kókòkókò lára rẹ̀. Àwọn náà ti bọ́ sí social media nìsín àwọn náà ti ń bèèbù. So
ẹ̀yin tẹ́ ń sọ pé aláìní kan ṣe ní lọ́ba níkà so àwọn afáyín náà ò ní nǹkan ṣe ní ẹ o wọn ò níṣẹ́ lọ́wọ́ nìyẹn ẹnìkan tiẹ̀ tún wá rí títí ní ìsọ wá wé ìbúsọ́fẹ́ gbogbo ní ẹni ilé yín kíká tí wọ́n tún máa fi yín tọ́ka sí wọ́n tún máa fi yọ̀yàn ni pé olórí burúkú ilé yín kíká ṣéńté tó ń dùn ẹ́ ní ọ̀dà náà mo gbà ebi náà wà ń gbẹ ní eléyìí sì ní gáàbù ní ilé yín yíyọ ni eyín mi ká mo gbọ́ mo gbà pé eyín mi ká ojú ibi tó pé ti ń sọ wípé Yunus yìí sọ ọmọ Ògbómọ̀ṣọ́ náà ọ̀ọ́bì rẹ̀ yọ̀ lọ tún wá mi sọ onílàgá náà àbí nítorí tó tún wínú àkókò lódùkú tó fẹ́ sọ so o tí rí nǹkan míì tó lè lọ rèé wí ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ ṣe orí burúkú kálẹ̀ káàkiri gẹ́gẹ́ bí nǹkan tí mo ti sọ síwájú ọlọ́wọ́lá Al-Qur'ani yìí ọlọ́wọ́lá Al-Qur'ani yìí ọlọ́wọ́lá Al-Qur'ani yìí ọlọ́wọ́lá Al-Qur'ani yìí wàláhì summa billahi allazi la ilaha illa huwa bi rabbil kaaba mo fasájú ẹ̀dá Muhammad sallallahu alaihi wasallam mo fi búra fún yín àwọn tí mo ní mo fẹ́ ṣàdúrà fún wàláhì tàláhì máa ṣe wàláhì máa ṣe wàláhì máa ṣe wàláhì máa ṣe pẹ̀lú gbọ́nà mo sọ pé irú àwọn sàrà tí mo ní kẹsẹ̀ mo náà ní kẹsẹ̀ èyí tẹ̀sí ni mo fẹ́ ṣẹ́ ìpè fún wàláhì máa ṣe wàláhì máa ṣe wàláhì máa ṣe gbogbo ń tọ́lọ̀ bá fún mi lágbára mo fẹ́ fi ṣe sàrà lórí rẹ̀ èyí tó kù pẹ̀lú ọ̀rọ̀ yín nù ilé ẹjọ́ tó bá fẹ́ lọ pé èpè lágbájá ló mú mi ní ìsìn lókù tá mọ̀ wí mo mọ̀ pé Ọlọ́run gbà ní torí pé ẹrẹ́ mi jẹ ni mi ò mẹ́ ò mọ̀ mi ò bú ẹ òun sì ń bú mi mi ò yẹ̀yẹ́ òun yẹ̀yẹ́ mi ọwá ní máa wá gégùn fún ẹ kò ní mú ẹ ànúnúnúnúnúnú Ọlọ́run bá tó tẹ́rí yìí kì í sálábòsí tí ó bá tètè mú ẹ máa tún mọ ṣe títí pé yóò wá fi wá ṣẹ́kù táwọn ọmọ rẹ̀ ọ̀jẹ̀ níbẹ̀ wàláhì wàláhì mo fi Ọlọ́run bá búra fún yín mo fi Ọlọ́run bá tí mo ń sìn mo fi Al-Qur'ani tí mo ń ké mo fi búra fún yín tí màá ṣe ni mo sọ yún so mi ò ní mọ bọ́ sínú kíní kémi ìrọ́jọ́ mọ dé ibùgájọ́ mọ sọ no I will not do that nonsense ṣé mo kọ bá ti bú mi olórí burúkú máa dẹ̀ morúkọ rẹ̀ ó ti wà nínú àwọn tí mo fẹ́ ṣẹ́ lépè I don't care mi ò ní ká mi ò ní fún ìpè tẹ́lẹ̀ bá lọ rí wa I will not give you an answer ẹni tó bá ní nǹkan tí ó bá sọ kó sọ tó bá ti bú mi olórí burúkú ẹni tó bá béèrè nǹkan tí ó bá mọ̀ if you call me I give you an answer tó bá mọ̀ má ṣe lórí fídíò pé bó ṣe rí ni ask me of what you don't know that I know I will say it but mo sọ̀rọ̀ pé kí ni yóò dá if you want to defend it you only come out to come and tell me this is why you have to leave it that kí ni yìí dá finish opinion meaning say your own opinion does that call for you to abuse me ò ní ṣoríire o ọlá Al-Qur'ani tó wà lókè wàláhì summa billahi allazi la ilaha illa huwa àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ò ní ṣoríire láyé ìwọ gan fúnra rẹ̀ tí lẹ́kùn orí bá ti wà lè fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn lọ́wọ́ bá mi di wá jẹ́ mo yọ nínú yà gbogbo ìtọ́ máa sáré síbi àwọn sọ pé o ti ṣe orí olórí o ti ṣe orí tí kò yẹ kó ṣe torí pé mi ò bu ẹ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ò sì bu ẹ kò dẹ̀ ṣe ẹ ò mọ rí tó fi dẹni tẹ́ ń bu ṣé Ṣọ̀ún ẹlẹ́dàá ìyá àti bàbá tó bí Ṣọ̀ún àtàyè ibi tí Ṣọ̀ún yẹn wà gbogbo yín pátápátá lẹ́sùn orí burúkú àfi tó bá gbé Ṣọ̀ún bá bu yín rí lókù àbí tí nǹkan bá pa yín pọ̀ pẹ̀lú rẹ̀ rí lókù kí ló pa yín pọ̀ pẹ̀lú Ṣọ̀ún kí ni nǹkan tó pa yín pọ̀ pẹ̀lú Ṣọ̀ún rí tá a bá sọ pé nǹkan tó pa wá pọ̀ pẹ̀lú Ṣọ̀ún rè ẹjọ́ ṣe kọ́ńtrátì ó gbà lọ́wọ́ ẹ wá torí rẹ̀ ẹ wá ń bù kẹ́sẹ̀ fún yín ló ẹni tó ń fún yín ló pé kẹ́ lọ́ mọ́ sọ̀rọ̀ fún yẹn kó ṣé ẹ bí léèrè pé ṣé òun fúnra ara rẹ̀ ọgbà kan bú òun tí ń fi fọlọ́pàá gbìyàn kálẹ̀ káàkiri ó wá jẹ́ pé yóò wá fún yín lówó yóò wá pé kẹ́yìn ọlọ́rìí mọ́ búyàn yóò wá tó wá mọ́ ṣe bí angel ẹ má bínú à ń fa àlàáfíà fún lu wa ni ọba yín lọ́kọ̀ tí ò fa àlàáfíà fún wa gbogbo yín pátápátá lẹ́sọ̀rọ̀ burúkú àtẹni tí ń ná owó àtẹni tí ń ná time àtẹni tí ń jókòó ṣàdúrà àtẹni tí ń sọ pé àmì àtẹni tí ń pé kínú lòódùn àyàfi tó bá jẹ́ pé irọ́ ni Kùránì ló kù ṣùgbọ́n tí ò bá ṣe pé irọ́ ni Kùránì gbogbo ègún tó wà nínú Kùránì pátápátá lọ́lọ́run sọ̀kalẹ̀ lẹ́yìn lórí àfi tẹ́ bá jáwọ́ níbi kẹ́ mọ bú kábíyèsí tẹ́ bá jáde tẹ́ bá fẹ́ lẹ́tọ̀ rẹ̀ tẹ́ bá jáwọ́ níbi kẹ́ mọ bú mi ló kù bó bá ṣe ń gùn mi tẹ́ bá ṣe ń wù níwà ni màá ṣe mọ ṣe níwà fún yín mi ò ní bú yín no èyí ní bú yín èmi pẹ̀lú yóò ní lọ sọ́dọ̀ ọlọ́pàá tó ń sọ pé don't abuse me again ní bú yín àmì ègún èpè nígbà tí n bá ti dákọ̀ ìyá aláya bàbá ńlá bàbá rẹ̀ ìwọ tó bá mọ̀ pọ̀ bá hùwé èpè ilẹ̀ mi rẹ̀ ọmọ ẹjọ́ lọ́ọ̀rẹ́ ewu tí mò ń sọ fún ẹ tó bá dàbí irọ́ àfi tó bá ní sọ fáyé lókù nínú ìwọ tó ń wúrú wa láàrin ẹjọ́ méje nísì tó bá rí àpẹẹrẹ aburú kan tí ó kàn ẹ tàbẹ́bí rẹ̀ tàbẹ́nìkan tó súnmọ́ ẹ tí ó já ẹ láyà wípé ọkùnrin sì sọ pé báyọ̀ ṣẹlẹ̀ tó bá rí pèmí lọ́mọ àlè tó bá rí gbogbo inú ìyìn dẹ́nì kankan kù tó bá mọ̀ pọ̀ wà nínú wọn ìwọ ni kó mọ watch ara rẹ̀ within 7 days
kó o máa retí news tí wàá gbọ́. Gbogbo ẹ̀yin tẹ́ sì ṣe dáadáa within 7 days ẹ lè dúpẹ́ ayọ̀ fọ́lọ́run lórí tó wà nílẹ̀ yìí. Àfi tí mi ò bá sì ṣe ìjìyà tọ́lọ̀ àti tàìsàn ikú Ọlọ́run ní fi mú mi, àìsàn tí òun ìmọ̀ lè ṣe Ọlọ́run ò ní jẹ́ kó kàn mí tí mi ò bá ṣe lókù. Ṣùgbọ́n tí mo bá ṣe pẹ̀lú ògo Ọlọ́run, gbogbo orí tẹ̀ ń tọrọ lọ́wọ́ Ọlọ́run aláìtàlọ́wọ́ dá mi lójú Ọlọ́run. ní tí mo ní kẹ́ fi ṣe sára náà ní kẹ́ fi ṣe sára, kẹwàá ò bọ́lọ́run ṣe fún yín àbí kò ní ṣe fún yín. Gbogbo ẹ̀ tẹ̀yìn ṣe bí fÓgbómọ̀ṣọ́ ẹ lọ rèé máa wo etí yín wò 7 days. Tí mi ò bá tí ì gbọ́ pé nǹkan tí ì ṣẹlẹ̀ sómi nínú yín tó bá tó ti jọ́ mẹ́jọ, màá bẹ̀rẹ̀ òmí, màá tún bí léèrè pé sẹ́ẹ̀ tí ì gbúrò nǹkan kan. Ó dìgbà tí mo bá nínú àwọn tí mo mọ̀ nínú yín tí mo máa ti ń gbúrò pé nǹkan ti ń ṣe yín ni màá tó mọ̀ pé iṣẹ́ ti bẹ̀rẹ̀. Torí ọ gbọ́dọ̀ ṣe àwọn tí mo mọ̀ nínú yín báyìí tí mo mọ̀. Irú ẹ̀yin tẹ́ ń àtàkì mi, ọ gbọ́dọ̀ bí n ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lé lórí. Mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ èèyàn mọ kéèyàn ní sùúrù fún yín gbà mí wàhálà ni. Mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe yín ṣe báyìí sọ́dọ̀ Ọlọ́run lé lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni mo sì gbọ́dọ̀ mọ ẹ tètè lọ́ọ̀rì mọ ṣaṣẹ́ o. Mo rán yín létí yẹn, ẹ dákun tó ẹ tètè lọ́ọ̀rì mọ ṣá gbogbo iṣẹ́ tẹ́ bá fẹ́ sọ. Rọ́bìátù Àjọrò lórúkọ ìyá tó bí mi. I have the confidence. Ẹ kúkú láwọn rábì nìyá tó bí mi. Ẹ dákun ẹ lọ́ọ̀rì ṣaṣẹ́. Àmọ́ wàláhì wípé mi ò ní rẹ́yìn yín. Oh my God. Ó ń gùn mí ni tí mo mọ̀ tí mo nígbàgbọ́ lọ́wọ́ Ọlọ́run lójú kọ́ mọ́ gùn mí. Pé ẹ ò ní ṣe orí burúkú yẹn wàláhì tàláhì ìrọ̀lẹ́ pa. Tẹ́ máa ti ń gbé kaná lórí mi báyìí wàláhì yóò mọ olùpa náà ni yóò mọ di títí yín. Ìní ti wí tọ́lọ́run ti mọ̀ sọ pé àmì lórí ọ̀rọ̀ mi pẹ̀lú nítorí pé mi ò bú yín, mi ò ṣẹ̀yìn, nǹkan pé pẹ̀lú yín pọ̀ just like that. Ilẹ̀ ń bú mi torí pé mo ní kí a ṣe dáadáa lórí ìlú. Kábíyèsí ọ̀sẹ̀ yín kò ròyìn. Gbogbo orú ẹ̀yin tẹ́ ń wá burú fún kábíyèsí nílé lóko ni bí kú lé wọn ní tí ọba pani tòde ò lè pani tí mo gbogbo ẹ̀yin tẹ́ tún jọ mọ́ nínú ìlú tẹ́ gbogbo yín pátápátá níbí lọ́wọ́ bá mi. Àfi tó bá bí kábíyèsí bá ṣẹ̀yìn síbi kan lókù ní ìgún òfin ní báyìí. Àmọ́ tí ọba ṣẹ̀yìn síbi kan ìgún wọn báyìí. Tí mo bá ṣẹ̀yìn lókù lẹ́gùn òfin ní báyìí. Tí n bá ṣẹ̀yìn wàláhì tàláhì ìgún wọn báyìí. Ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Mo kí yín. Ọ̀rọ̀ tí ìpẹ́lá Alhaji Monsuru jọ sọ àjọsọ voice note ni tí mo fi ránṣẹ́ sí mo compile kẹ́ ẹ lè mọ̀ ṣé mi mò ń dà lóru ni, ṣé àwọn kan náà wà níbi kan tán ń dà lóru ni. Kí ni ìmọ̀ràn tí mo fún Alhaji Monsuru? Irú ọ̀rọ̀ lówó ni mo sọ. Ṣé èébú ni àbí mọ̀ràn? As contemporaries is 59 and 59 years. In 1959 na bí Alhaji Monsuru January 1st, 1959 na bí mi náà June 1st of the same years. 5 months gap in between us. So what I'm really saying is that I talk as a friend, as contemporaries in ló wà lórí ọ̀rọ̀ yìí tẹ ẹ ó gbọ́ kẹ ẹ wá wò bẹ́ẹ̀ mo sọ ní togun àbí tìjà pẹ̀lú gbogbo nǹkan tẹ́ wọ́n sọ kálẹ̀ káàkiri lọ́ba níkà ní dàlúrú lọ́ba níkà ní kinní kan in ló mú tán fi ń ṣe sáìnì náà fi kálẹ̀ káàkiri sáìnì lágbájá àwọn tó wá sórí platform àwọn tó lọ rí sáìnì àwọn kan àwọn yẹn wá jókòó tẹ́ bá ti wá bọ́ sórí platform lójoojúmọ́ kò sí nǹkan mi tó ń sọ lọ́ba níkà àwọn òbú lójoojúmọ́ kò sí nǹkan kí wọ́n ti sọ̀rọ̀ ni wọ́n ti mọ ṣeré wọn lọ́wọ́ ti mọ ṣe tọ́ bá ti lè gbọ́ pé wọ́n ti sọ̀rọ̀ ẹ dákọ̀ àgbàlagbò ṣìkan ní kíkan ẹ̀ẹ́gẹ́ mọ bẹ́ẹ̀bù ẹ̀ẹ́dúró àdúrà tẹ́ mọ ṣe àdúrà lẹ́ẹ̀ka wọn bá lẹ́nu yín ẹ̀ẹ́gẹ́ mọ ṣe pé wọ́n bá mọ kọlù mí láwọn tí mi ò lérò pé wọ́n lè kọlù mí èmi ò mọ̀ pé wọ́n sáìnì wọn ni ọ̀sẹ̀ tó kọjá iná tó ẹsẹ̀ wá fẹnu ara wọn sọ jáde pé àwọn mọ̀ọ́mọ̀ lọ sáìnì àwọn kan lórí gúrúùpù wọn yẹn kálẹ̀ káàkiri láti fọ́ gúrúùpù yẹn tí gúrúùpù yẹn kọ́ tí ó ti fọ́ kò sì ní fọ́ àfi tó bá yẹ pé ó àbòsí náà fi wà lóko nígbà wọn sì fàbòsí ṣe yẹn pẹ̀lú gbọ́dọ̀ we shall survive it and we shall get there. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.